àti ìrìn àjò tó yẹ pé lẹ́nu Lọ́kọ́jà sí Ìbàdàn òkú 2 la sin lójú ọ̀nà nínú àwọn ọmọ àwọn tá a jọ ń ṣeré. tẹkùnrin èèyàn 2. èèyàn 2 la sin ká tó dé Ìbàdàn. àbí tí àárín ìgboro tó yẹ pé à ń ṣiṣẹ́ lọ́wọ́ níbi tá a ti ń ṣeré ọmọ kú. ọmọ kékeré àdẹ̀rà páàkì ẹ̀ sí ẹ̀gbọ́n lẹ́yìn stage àdẹ̀ ṣeré lọ nígbà tá a ṣeré tán àti ó lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan báyìí ṣe wá ẹjọ́ bó la lè rí ilẹ̀ tá a máa sin sí kó tó já àwọn aráàlú wọ́n ṣẹlẹ̀ sí. àwọn ilé pọ̀ o. àwọn ire míì tún irú ẹ̀ náà tó ṣe ókè ọ̀gá mi tí mò ń sọ láyé ni à ń jó opening glee lọ́wọ́ ìyàwó ẹ̀ tó ń fún autosax oyún inú ẹ̀ àmọ́ kó ti tó bí nígbà tó yí bẹ́ẹ̀ sí kọ ẹ̀gbẹ́ náà ra fi ẹ̀gbẹ́ tí wọ sẹ́yìn stage ó lọ bímọ ó bímọ tán wọ́n ní kó ṣáà manage wọ́n páàkì ẹ̀ wọ́n rà pẹ̀ ọ́fù tán wọ́n ní kó manage kó dìde dúró ó tún gbé autosax ó tún bọ́ síwájú nígbà tá a rí pé kò lè méèkẹ́ mọ́ àtún páàkì sẹ́yìn nígbà tá a ṣeré tán ìná tó announce gbogbo ẹ̀ pé tó àkó oríire àbímọ. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà ètò Oyinmomo ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ẹ bá mi fi kalẹ̀ sí ètò wa ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni ní ọ̀dọ̀ àwọn bàbá wa àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí bàbá fún wa lẹ́ka eré ìdárayá àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí òpó tí wọ́n jẹ́ kí iṣẹ́ yẹn yẹ̀ àwọn tí a ṣe é mú yangàn tí a lè tọ́ka sí pé láti ìgbà táwọn bàbá yìí ti ń ṣe orúkọ wọn ò bàjẹ́ àgbọ́ bàjẹ́ nípa orúkọ wọn gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ṣe máa sọ pé scandal ìyẹn ṣe ti Patúbọ̀sún Ọdúnsì mo wá wò pé nínú iṣẹ́ tẹ́ ti lo 40 ọdún lé dáadáa kéèyàn dẹ̀ má gbọ́ ọ̀rọ̀ àbùkù kéèyàn má gbọ́rọ̀ bàjẹ́ nípa pé wọ́n ṣe ń tún ilé ṣe títa náà ó dẹ̀ dàrú mo ní àdáàdì àwọn olólùfẹ́ yín wá yín àwọn àgbàlagbà ó yẹ kí wọ́n máa fi àwọn ọgbọ́n yìí lẹ̀ táwọn náà lò fáwọn ọmọ kéékèèké ká lè mọ bí wọ́n ṣe rìn ká lè mọ bí wọ́n ṣe tọ́ ó ló dífá fún bàbá wa Túbọ̀sún Ọdúnsì tí wọ́n jẹ́ àlejò wa àbí tí a gbà lálejò lórí ètò Oyinmomo lọ́jọ́ tèmi ṣe wà dáadáa sà. àlàáfíà la wà. Daddy, you're looking very good. Thank you. ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ àwọn nǹkan díẹ̀díẹ̀ tẹ́ máa ń ṣe tó túnbọ̀ ń jẹ́ kí àjídèwé yìí kó máa gbèrú sí i. mo máa ń lo adiasin. adiasin ok adiasin fìpara ẹ kì í mú. adiasin nínú mímú ẹ wà lọ́tọ̀ ṣùgbọ́n adiasin ti para yẹn. òun ló ń jẹ́ káwọ̀ ẹ̀ máa dán. èmi náà mọ̀ pé nǹkan kan gbọ́dọ̀ wà ń bẹ̀ dáàdì gbọ́dọ̀ máa lo nǹkan kan ẹ kọ́kọ́ bá mi kí àwọn olólùfẹ́ yín náà. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko lódò lẹ́yìn odi ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di àjọ ríra wa pẹ́pẹ́pẹ́ lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù ẹ̀jẹ̀ àfihàn síbẹ̀ yẹn dádì àwa kan mọ̀ yín dáadáa kódà ju bá ṣe mọ 1000 lọ torí a mọ̀ wípé lẹ́ka eré ìdárayá àwọn tí Ọlọ́run tún fún ní irú ẹ̀bùn tẹ́ ẹ ní wọn ò wọ́pọ̀ torí ta bá kà wọ́n bíi 10 pé ta làwọn tí tẹ́ bá ti fún ní emotional story rẹ pé tá bá ń ké ẹ máa bá wọn ké ẹ wà nínú wọn torí mo rí wípé ara ẹ̀bùn nìyẹn kò ṣe gbogbo actor lónìí àmọ́ fún àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tiwa tí wọ́n lè má dá yín mọ̀ dáadáa ṣé a lè mọ Patúbọ̀sún Ọdúnsì ibo lẹ ti bẹ̀rẹ̀ eré àgbéléwò àbí mo mọ̀ pé tíátà lẹ fi bẹ̀rẹ̀ ńgbà yẹn stage ṣé nǹkan tó ń wù yín ni àbí nǹkan tó jáyàbá tó wá diṣẹ́ mọ́ yín lọ́wọ́. mo kéré púpọ̀ ọmọ ọdún 13 ni mi nígbà tí mo kọ́kọ́ ṣeré wọ́n pè mí sí i ni ṣùgbọ́n nígbà mo jáde iléèwé ó wá diṣẹ́ nígbà náà standard 5 ni mo wà ní Sùúrùlérè Baptist School
ní ojú ẹlẹ́gbà. Wọ́n wá ní wọ́n fẹ́ ṣeré kan ní ṣọ́ọ̀ṣì tí bàbá mi níbi tí wọ́n bí wa sí. Ṣọ́ọ̀ṣì yẹn wà ní Sùúrùlérè náà ní Jehovah Jireh African Church ní Sùúrùlérè. Òun náà ó dojúkọ Sùúrùlérè Baptist School yẹn náà ni. Wọ́n wá ní wọ́n fẹ́ ṣeré kan. Alàgbà Ọláyẹni Syncopation Orchestra òun ló fẹ́ ṣeré yẹn fún Jehovah Jireh African Church. Eré yẹn wọ́n pe àkọlé rẹ̀ ní Queen Sheba meet Solomon. Wọ́n wá ń wá ọmọ kékeré tó máa gbé ẹ̀bùn fún ọba yẹn. Wọ́n ní kọ́mọ kékeré kan gbé ẹ̀bùn fún ọba Solomoni. Àwọn àgbà àjọ náà wá mú èmi pé èmi nìkan mú kí n lọ gbẹ́bùn fún ọba. Nígbà tán ṣeré yẹn tán, alàgbà Aláyẹni ó wá ní kán jọ kán jẹ́ kí ọmọdé kó wá máa bá òun ṣe eré yẹn ní gbogbo ibi táwọn ti fẹ́ ṣe bọ́n ṣe mú mi sí bá ṣe bẹ̀rẹ̀ sí bá ṣe nìyẹn. Mi ì dẹ̀ ṣeré pẹ́ pẹ̀lú alàgbà Ọláyẹni kí n tó tún kọjá sọ́dọ̀ bàbá Ògúndé. Nítorí pé alàgbà Ọláyẹni àwọn kì í kúrò l'Ékòó. Wọ́n máa ń ṣeré fún àwọn churches káàkiri l'Ékòó ni. Ṣùgbọ́n bàbá Ògúndé àwọn ń lọ káàkiri gbogbo Nàìjíríà, West Africa nǹkan. Ìyẹn ló mú wa bọ́ sọ́dọ̀ bàbá Ògúndé. So àbí ṣé a lè sọ wípé ọ̀dọ̀ bàbá Ògúndé lẹ ti wá kọ́ṣẹ́ dáadáa? Ìgbẹ́ láti wá kọ́ṣẹ́ gan-an. Torí kò tí ì sí yunifásítì tá a lè fi lé bàbá Ògúndé wé. Kò sí. Oríṣiríṣi department ní bẹ́ẹ̀. Ẹ̀kọ́ gbogbo ẹ̀kọ́ orin, ẹ̀kọ́ ijó, ẹ̀kọ́ ìlù lílù, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ ìwà. Tá a pè ní ìkóraẹni níjàánu, discipline ilé bàbá Ògúndé kò tí ì sí ilé tuntun ni. Kò tí ì sí. Kò sí yunifásítì náà. Torí a mọ̀ wípé àwọn ìdílé kan náà ti dúró gẹ́gẹ́ bí gbòǹgbò ní ẹ̀ka ìdárayá, àwọn bẹ́ẹ̀ ṣe sọ wípé kò tí ì sí. Kí làwọn kan tẹ́ lè sọ wípé ó bàbá mú lókùnkúndùn gbà yẹn tí ẹ fi sọ pé kò sí nídìílé yẹn ń sìn? N tí bàbá mú lọ́kùnkúndùn ní nọ́mbà 1 ní ìkóraẹni níjàánu tá à ń sọ yẹn. Tó jẹ́ pé tí bàbá bá sọ pé a máa bẹ̀rẹ̀ eré láago 8, aago 8 kù ṣẹ́jú 10 bàbá ti dúró ní ipò ibi tó máa bá wọlé. Kí ni àwa yòókù ń wò? Tẹ́ ẹ fi ti wọlé ṣáájú wọn. Tí signature tune wa bá ti dún tá a fi ń bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá ti dún báyìí tán gbàrà, àwọn ìyàwó bàbá náà ń fún fèrè yẹn. Ẹnì kẹta wọn ni Tony, yèyé ń fún saxophone kan, Adéṣẹ́wà ń fún saxophone kan, bàbá náà ń fún tenor fúnra wọn. Tí signature tune yẹn bá ti dún tán bá gbé ẹsẹ̀ kúrò ńbẹ̀ báyìí tí bàbá máa wọ ibẹ̀ yẹn ni. Tí bàbá bá dẹ̀ ti announce eré tá a fẹ́ ṣe tán tó gbé ẹsẹ̀ kúrò ńbẹ̀, ẹsẹ̀ tí wọ́n tán máa gbé kórọ̀sì orin ó gbọ́dọ̀ dúró ńbẹ̀. Discipline yẹn bí ìgbà tí wọ́n ti kan irin mọ́ ẹsẹ̀ oníkálukú ni kò gbọ́dọ̀ yẹ̀. Bẹ́ẹ̀ ni iṣẹ́ yẹn dẹ̀ ṣe ń wọ gbogbo wa lára, gbogbo àwa tá a máa jó. Lẹ́yìn náà ni ìwà híhù pé ńgbà náà ló wá ní nítorí pé ẹnìkan ṣẹ̀ níṣẹ́ wà ní lọ. Wọ́n bá ẹ wí. Ó ti o. Ayé ìsìn ilé èèyàn ń bá òṣìṣẹ́ wí, òṣìṣẹ́ máa wú, máa dínú kunkun kò ní ṣiṣẹ́. Téèyàn bá ṣe mistake lọ́dọ̀ bàbá nígbà ṣe ń ṣiṣẹ́ lọ pé à ń jó lọ lórí stage, tó bá ṣe mistake lásán nínú orin ẹni bàbá tó wá hàn ní ooo láìláì yẹ̀gẹ̀yẹ̀gẹ̀ láìláì, tó bá tètè gbọ́ ìfọ́tí tó dáa bálú ẹ̀ ń bẹ̀ tó dẹ̀ gbọ́dọ̀ fọ́ra ọwọ́ ọjọ́ yẹn ló gbọ́dọ̀ máa lọ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n láyé ìsìn tán bá gbẹ́ nìkan létí ní ìsìn ó lè máa wà bí iṣẹ́, kò ní í ṣiṣẹ́ mọ́. Pàápàá tó tún lọ jẹ́ girlfriend ọ̀gá. Àmọ́ ní pàápàá tó bá tún lọ jẹ́ girlfriend ọ̀gá yẹn nígbà yẹn náà ẹ láwọn ìyàwó wọn wà nù wọn. Àwọn ìyàwó mọ́ra wọn pé táwọn bá wà lẹ́nu iṣẹ́ báyìí wọn ṣe ìyàwó.
fún àpẹẹrẹ ká ní wọn bá fẹ́ lọ sí òde ìyàwó kan ló dẹ̀ máa bá lọ aago 9 ni bàbá máa kúrò nílé ìyàwó yẹn á ti wà nídìí mọ́tò ní aago 9 kù ìṣẹ́jú 15 ní 15 to 9. á ti dúró nídìí mọ́tò torí tẹ bá gbọ́ bàbá ó ń sọ̀kalẹ̀ bọ̀ lókè nìyẹn bó dẹ̀ ti ń sọ̀kalẹ̀ bọ̀ lókè ìdí mọ́tò ló ń lọ òkè kọ́kọ́rọ́ mọ́tò lẹ́nu báyìí tó bá jáàmù lẹ́kùn báyìí nísìn ó kìkì ó ń lọ ni kì í ṣe pé kí àwọn àṣẹ mo ti ń bọ̀ sáà mo ń bọ̀. wọ́n sáré kun pàwọ́dà ni ẹjẹ́ ń kú mọ́jú tán. owó ẹ̀ ló fi wọkọ̀ lọ́ba lọ́hùn. tó o sì gbọ́dọ̀ má lọ. bóyá Kaduna náà ń lọ owó níyàwó yẹn ó fi wọkọ̀ lọ bá wọn ní Kaduna lẹ́yìn náà ìyá ẹ̀ ń dúró dè tó bá dé. So lásìkò tí iṣẹ́ bá ti bẹ̀rẹ̀ wọn ìṣèyàwó mọ́ òṣìṣẹ́ ni wọ́n. òṣìṣẹ́ ni wọ́n tá a bá padà sílé ẹ̀ mọ̀ sí ìyàwó bàbá tó báwo ló ṣe wá rọrùn sí nígbà yẹn fún àwọn mọ̀lẹ́bí yín láti gbárùkù tì yín torí kódà bàbá tó bí mi lọ́mọ máa ń sọ ń gbà ẹ̀ pé irọ́ mi ò ṣalágbé àwọn onítíátà kínní kan àwọn oníjó àdẹ̀mọ̀ pé púpọ̀ náà àwọn òbí ò fọwọ́ sí ṣàwọn pé nígbà tẹ́ sọ pé ẹ bẹ̀rẹ̀ láti ilé ìjọsìn nígbà tẹ́ ti wá kúrò bẹ́ẹ̀ ṣáwọn òbí yín náà tún fọwọ́ sí pé ó dáa tẹ̀síwájú àbí ẹ̀yin lẹ fìwà páńlẹ̀ gbára yín lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò fọwọ́ sí kinní yìí fún ọ̀pẹ̀rẹ̀ àwọn òbí tèmi ò fọwọ́ sí pé kí n máa lọ ṣe iṣẹ́ ìlọ. ti alárìnká yẹn. nǹkan wọn ò fọwọ́ sí èyí tí wàá ṣe nínú ṣọ́ọ̀ṣì yẹn wọ́n rò pé ibẹ̀ ló ti mọ̀ ṣùgbọ́n ìgbà táwa wà lábẹ́ bàbá Ògúndé a níṣòro púpọ̀ ṣùgbọ́n ìgbà tá a kúrò lábẹ́ bàbá táwa náà lọ dáṣẹ́ sílẹ̀ a níṣòro ńlá. ẹ jẹ́ àwòrán ìṣòro wò. ẹ ṣeun fún àpẹẹrẹ a níyàwó obìnrin mẹ́ta ló wà nù wa àwa ọkùnrin jẹ́ 19 obìnrin mẹ́ta a wà fẹ́ ṣeré abdẹ̀ nídìí obìnrin tó ń lọ bíi 6 sí 7 adé séèjì kan tí ọkùnrin aṣọ obìnrin láti fi kún àwọn obìnrin bíi 3 tá a ní a dẹ̀ tún níṣòro láàrin àwọn ọkùnrin náà torí a lọ mú ọsàn a fi ṣe ọmú obìnrin àkọ́kọ́ ń lo búrẹ́dì nígbà tó ń ta búrẹ́dì oníbejì sísì náà ń ta gbà yẹn tọ́rọ́tọ́rọ́ ní kọ̀ọ̀kan a mú búrẹ́dì a fi ṣe ṣùgbọ́n búrẹ́dì ń sọnù ẹni tá a fi ṣe búrẹ́dì ṣe ọ̀yàn fún gbàyà ká tó ṣe eré tó ń gbà mí ó lè ti jẹ búrẹ́dì ó dìjà so a lo búrẹ́dì mọ́ a lọ ń lo ọsàn tá a bá lo ọsàn ọ̀nà abínú gbà mí wọ́n máa jò ó mu díẹ̀díẹ̀ nígbà tí yẹn náà tún bẹ̀rẹ̀ sí ṣe àwa lọ ń lo ọsàn kan tó ń pè ní gùnyìngùnyìn. gùnyìngùnyìn. ọsàn jàgàn. ok jàgàn yẹn. òun náà ń pè ní gùnyìngùnyìn. now tá a bá lo ọsàn yẹn àwọn tó ń jẹ wọ́n mọ̀ọ́mọ̀ ń bínú sọnù. wọ́n mọ̀ọ́mọ̀ bínú sọnù pé ká lọ. torí kò ṣeé mu nǹkan lọ títí bẹ́ẹ̀. so a ní wàhálà yẹn àwọn obìnrin díẹ̀ tá a ní kò múṣẹ́ lọ tààrà wá di pé àwọn tó láyà nù wa wọn láti máa fẹ́ àwọn obìnrin tó bá tẹ̀lé wa torí tá a bá dé ọ̀pọ̀lọpọ̀ ìlú àwọn ẹlòmíì máa ń fẹ́ tẹ̀lé wa ìyẹn kó wa sínú wàhálà pẹ̀lú àwọn ọlọ́pàá lọ́pọ̀lọpọ̀ ọgbà wọn lọ kó wa jù sátìmọ́lé wá gbọ́mọ ọlọ́mọ. láwọn ọmọ tó fẹ́ tẹ̀lé yín tẹ́ mú lọ. mo rántí pé ní Ìkàrẹ́ ọmọọba Àkàrẹ́ kan tẹ̀lé wa àwọn ọlọ́pàá wa kó wa níkọ̀lé so àti káàkiri bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn obìnrin tó bá tẹ̀lé wa but nígbà tó yá a tún rí àwọn òbí kan tí wọ́n kàwé tí wọ́n á sọ pé ọmọ yìí ó lóun fẹ́ tẹ̀lé yín a gbọ́dọ̀ ròyìn nú ẹ o àwọn kan tán ní ká tọwọ́ bọ̀wé nígbà tí ó lè sẹ́ni tó fẹ́ tọwọ́ bọ̀wé èmi ò lè tọwọ́ bọ̀wé o. ṣé àìmọ́tọwọ́ bọ̀wé yín yẹn pé ṣé ó dá lé lórí pé a lè rìn kórí má mi o oyún lè lọ ṣẹlẹ̀ o. ìyẹn tí ẹnì kọ́kọ́ tọmọ bá lọ lóyún fẹ́ lòmíì tí kì í ṣara wa táàdẹ̀ mọ̀ àwa la lọ tọwọ́ bọ̀wé. so àbírú bí táwọn sọ́jà gbé ti kó wa tán sọ pé wọ́n fẹ́ bá àwọn obìnrin wa sùn. nẹ́jẹ́bà wọ́n kó gbogbo àwọn ọkùnrin wọn lọ tì wá mọ́lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ni kan ló wá gbà wálẹ̀
àbírú ibi tí wọ́n gbé títì wá mọ́lé ní Ọ̀fà tí wọ́n sọ pé à ń ṣeré tó bú Nàìjíríà. Yorùbá gòkè àgbàlá pé ṣùgbọ́n wọ́n bú wa wọ́n ní à ń ṣeré tó ń bú ìlú. Ọpẹ́lọpẹ́ ọ̀gbẹ́ni kan tó ń pè ní GS Láwọyìn òun ló wá gbà wálẹ̀ náà kó akó ní police station. So a ní àwọn ìṣòro yẹn nígbà náà. Ṣùgbọ́n nígbà táwọn tó láyà nù wá bẹ̀ sí fẹ́yàwó àwa kan ò láyà ẹ̀ pàápàá bí irú èmi ò láyà àti fẹ́yàwó. Kí nìdí? Ìtorí ẹbí tèmi ti wá tún yàtọ̀. Ẹbí mi a níṣòro nínú ẹbí tèmi irú ẹ̀kọ́ tán fún wa ní kékeré. Wọ́n ti jẹ́ ká mọ̀ pé téèyàn bá fi ọwọ́ kan obìnrin báyìí olúwa ẹ̀ ti kárùn. Àwọn obìnrin wa ti bìlíì pé tọkùnrin bá ti fọwọ́ kàn wọ́n báyìí wọ́n ti lóyún. So mú yín yẹra. Ká tó lè fẹ́ obìnrin nílé wa tàbí kóbìnrin tó lè lọ́kọ nílé wa wọ́n á lọ wádìí ìdílé yẹn dáadáa. Ní tí mo ra sọ fún yín ó tú ẹbí wa ká díẹ̀ nígbà kan díẹ̀ ló kó tú ẹbí wa ká torí ẹ̀kọ́ tán kọ́ wa ẹ̀gbọ́n wa kan wà tán pè ní Sista Ìdòwú ó bá bú sẹ́kún lọ́jọ́ kan ó ní bọ̀dá Débísí fọwọ́ kàn òun ó ṣà ń sunkún ń táwọn wí wọ́n na bọ̀dá Débísí wọ́n ṣe é léṣe gan wọ́n wúndé gan tó dá lápá but Sista Ìdòwú òye sunkún ó nítorí òun ò ní lọ sílé ìwé mọ́ nìyẹn torí wọ́n ti fọwọ́ kàn àwọn oyún ti dé. Wọ́n ń pe ìyá wa kan ní ìyá aláta àwọn kọ́lé sí ibi tí Kollington kọ́lé sí ní ìsìn ní Alágbàdo ń bí. So ilé wa wà láyé ìyànà Ṣùbírù Ọ̀jẹ̀ nílé wa. Wọ́n bá lọ tún pe ìyá aláta pé kó wá wá tí ó ṣe lórí oyún Sista Ìdòwú. Ìyá aláta bá dé ó ti ń lọ bí ọ̀sẹ̀ kejì tí wọ́n ti na bọ̀dá Débísí tí wọ́n ti ṣe léṣe. Ìjọ yẹn làwa tó mọ̀ pé àṣẹ gbogbo wa táwa nú ilé àìsàn ọmọ ìyá kan náà. Nígbà tí ìyá bọ̀dá Débísí dé tó wá mọ́mọ́ ẹ lọ ó dìjà ó dìbínú gan. But Sista Ìdòwú ò yé sunkún. Wọ́n yé sunkún. Ìyá aláta wá dé ìyá Ìjẹ̀ṣà ó ní ká ibẹ̀ máa bọ̀ ńbo lẹ ti ṣe ó ní níbi ẹnu ọ̀nà bí ni ńbo ni wọ́ wà ó dúró síbi ẹnu ọ̀nà ó ní bí lòun wà ńbo lẹ dùbúlẹ̀ sí ó láwọn ò dùbúlẹ̀ ńbo ló ti ṣe ó ní níbí báyìí ìwọ́dà ńbo ló wà ó fẹ́ tilẹ̀ ìkẹlẹ̀kùn báyìí ó ní bí lòun wà ńgbà tó gbọ́pá ẹ̀ jáde orí ìdúró ìranù ó ní kò gbọ́pá jáde kò gbọ́pá jáde kí lẹ ti ṣe lórí ìdúró náà ló ti ṣe ó kàn káṣọ ẹ̀ sókè tẹ́lẹ̀ ó ní kò káṣọ òun sókè ńbo ló ti wá ṣe tó ṣe pẹ̀lú ó ní bí ló ti fọwọ́ kàn òun ó fi ọwọ́ kàn ẹni kò gbọ́pá jáde kò káṣọ ẹ̀ sókè tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ̀ wá gbogbo lé láti sorí kodò torí bọ̀dá Débísí ti jẹ ìyá yẹn ìyá ẹ̀ ti bínú ti wá mú lọ náà ẹ̀kọ́ yẹn ni gbogbo wa ń gbé sọ́kàn kiri ó dẹ̀ affect èmi náà ó jẹ́ pé kí n tó níyàwó ìfà Ọlọ́run kọ́ fọ̀run kẹ́ àwọn olóògbé Dúró Ládépọ̀ nínú gúrùpù wa yẹn tá à ń ṣe wọ́n lọ fẹjọ́ mi sùn bàbá Dúró Ládépọ̀ bí ẹ̀ẹ̀mẹ́ta bàbá Dúró Ládépọ̀ wá sọ fún wọn pé ó lè jẹ́ pé gbàù ni èmi ó ní kán má bà mí fà mọ́ ó ní torí tán bá bà mí fà ó ní ó lè di nǹkan ńlá ó ní ọgbọ́n tó máa kọ́ wọn ni pé tá a bá ti pa owó kan pín owó sí mẹ́ta kán mú apá kan kán pín fáwọn ìyàwó tiwọn kán mú apá kan káwa pín yẹn ká má apá kan ká máa fi wọ mọ́tò káàkiri ibi tá a ti ń ṣiṣẹ́ wọn nígbà tí mi ò bá rí pín nínú owó tán fáwọn ìyàwó pè mí náà lọ fẹ́ ìyàwó kan ok wọ́n ń ṣe tán bá tẹ̀ ti pín owó bá ti gbowó tèmi màá dẹ̀ lọ ọ̀dọ̀ bàbá àgbàlàkà màá rẹran màá dẹ̀ ra kọfí mi màá ra Heineken sí mi. ẹ̀ra kọfí ẹ̀ra Heineken ara àwọn àjídèwé yẹn nìyẹn. ìyá ayé tèmi lọ àti gẹ̀ẹ́tì ẹ̀. bá ti mú Heineken sí mi ó tán mo ń jáyé lọ nìyẹn. bọ́ tó di ọdún kan tí mo wá ní mo fẹ́ ṣègbéyàwó àwa mú invitation lọ bá olóyè Dúró Ládépọ̀ wọn ò sí nílé àfúnyàwó wọn ọ̀ya wọn wá bá mi ní NTA wọn ní páàdì mo ní sà ìwọ ló mú ìwé wa mo ní bẹ́ẹ̀ ni sà
ọ gbéyàwó mo ní bẹ́ẹ̀ ni sà ó ní mọ́dójú ti ra rẹ o ó ní ojú ti ra ó ní mọ́dójú ti ra rẹ gbogbo àwọn tó bá ti pín ìwé fún lọ sọ fún wọn pé obìnrin yẹn pé ó ti disappoint ẹ ó ti lóhun ò ṣe mọ́ mo ní kò sọ bẹ́ẹ̀ sà ó ní ọmọdé onímọ̀dójú ṣe ó ní ṣe ọmọ tó ń jẹ́ gbàù mo ní mi ò mọ̀ sà ó ní ṣe ọmọ ẹṣin inú ìwé ó ní mi ò mọ̀ tó ń jẹ́ bẹ́ẹ̀ ó ní ọmọ ọ̀fẹ́ sọ ni ó ní tó bá ní dandan ṣé ó ṣègbéyàwó mo ní àwa ò ní wá ó ní ṣùgbọ́n wọ́n náà bẹ́ńjà wá tẹ́ bá ṣe tán ẹ ya fọ́tò kẹ́ fi fọ́tò ránṣẹ́ ní tá a bá ní a fi ránṣẹ́ sí yín kán má máa tọ́ka sí wa pé àwọn bàbá ọkọ ìyàwó ọjọ́ náà nù. torí wọ́n rò bóyá. pé gbà ò ní mí. tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. àwọn ẹgbẹ́ wa náà dán mi wò èmi náà kò yé mi náà níjọ́ tán ní ká lọ já ewé wá tá a máa fi kó iṣu a máa fi kó iyán ní Fìdítì nígbà tí ogun Nàìjíríà tó dé ogun káwa mọ́ Fìdítì tí gọ́ọ̀mẹ̀ntì ban merriment so a lè ṣeré mọ́ a lọ wà ní Fìdítì nílé ẹ̀gbọ́n Ayọ̀ Adékànbí ní Fìdítì ilé baálé àgbẹ̀ náà ń pè bẹ́ẹ̀ wọ́n fún wa lóko pé a lọ kó kókò lóko agúnyán àṣewẹ̀ ìkan náà àwọn ọmọbìnrin tá a jọ ń ṣeré ìyẹn láyà ìyẹn ló máa ń ṣe babaláwo a máa ń gbágbádá wọ̀ bí ọkùnrin wa àṣé wọ́n ti tó wọ́n á ní kémi pẹ̀lú ẹ̀ ká lọ já ewé wa tá a máa fi kó iyán àwa lọ síbẹ̀ nínú oko yẹn ṣe rí àwọn igi ńláńlá àwọn igi àràbà ńláńlá tó máa ń ní ẹ̀ka tẹ́ka ẹ̀ máa ń gò sókè rẹ̀ tó máa ń fọ́ọ̀mù bíi yàrá báyìí ní ẹ̀ẹ́dì igi yẹn èmi sì ń wéwé kiri lọ́wọ́ sọ oníbọ̀dọ̀ tó sì máa bọ̀ èmi ti réwé kan bí o mo bá ní yípo wá kékin wá wò àṣọ́bìnrin máa ń rí ipò ọkùnrin nígbà kan so tó bá kì mí mọ́lẹ̀ lóko kí ló ṣẹlẹ̀ nígbà máa yí dọ́dọ̀ ẹ̀ báyìí ó ti bọ́ aṣọ sílẹ̀ tó ṣe tí mo ní kí n máa sá lọ báyìí tó lọ́ mi mú ibẹ̀ ni mo gbàgbé àdá sí mo bá fi ege ó dilé a bá ń bọ̀ gbogbo wọn ti wá tò sórí pavement níta wọn ti jókòó wọn retí àgbésí ìdánwò. bẹ́ẹ̀mi tí wọ́n ń bọ̀ ní wọ́n á kí n ké wọ́n ní ṣé adán ni kankan èmi ò dẹ̀ mọ̀ tún mọ̀ èmi náà ní adán ni o kankan èmi náà ní àṣé mi náà máa rí. so ẹni tẹ́ ẹjọ́ lọ́dà ọmọ ló ń bọ̀ kankan nígbà bóun náà ti yọ lọ́rùn kan àdá tí máa mú lọ tí mo ti jùlẹ̀ lọ́hùn ó àdá wọ́lẹ̀ bọ̀ tó ń ṣe tó ń kọrin bọ̀ náà ń gbé bóun ni ṣé adán ni o pé adán ni ajá ìjà yẹn adé police station ọlọ́pàá kó wa ajá tí wọ́n fi ẹ̀yìn èèyàn lu hurricane lantern tí kerosene dálẹ̀ tí hurricane lantern tó ju ẹni yẹn lẹ́yìn akúra wa lọ police station ní Fìdítì so ó wá pẹ́ kí n tó wá fẹ́ yàwó kí n tó wá lọ sọ fún bàbá Dúrádípọ̀ pé mo fẹ́ ṣègbéyàwó so ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nígbà náà discipline yẹn bá wa dàgbà tí bó ti ń ṣẹlẹ̀ nínú ẹbí wa ló ń ṣẹlẹ̀ nínú iṣẹ́ wa ẹ bá kíyèsí àwọn tó bá kúrò lábẹ́ bàbá Ògúndé tán sì wà dísìn tẹ bá rí wọn ẹ rí àríṣà yẹn lára wọn pé ó wà ń bẹ lóòótọ́ tó tí bá ní kí n béèrè lọ́wọ́ yín gẹ́gẹ́ bí àwọn àlàyé àti ìtàn tẹ̀tí fún wa a rí wípé ó dàbí pé pátánì ni nígbà yẹn pé tó bá lóbìnrin obìnrin yẹn náà àṣìṣe yẹn kó lè jẹ́ kí iṣẹ́ yẹn lè rọrùn torí lẹ́yìn bóyá láyé ìsìn kí n sọ pé bó ṣe máa ń dàbí pé àtọ̀ gbọ́dọ̀ fẹ́ra wọn ayé ń ṣe irú ẹ̀ ó ti wà láti àtẹ̀yìnwá àwa kan dẹ̀ ní ṣó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ẹbí iṣẹ́ ẹbí ló jẹ́ ń gbà yẹn àwọn obìnrin tó ń fẹ́ wa ń gbà náà wọ́n fẹ́ wa nítorí iṣẹ́ yẹn ni nítorí iṣẹ́ yẹn àwọn náà dẹ̀ mọ̀ pé táwọn bá fi ara sí iṣẹ́ yẹn ó lè jẹ́ kí iṣẹ́ yẹn tètè gbèrú dáadáa wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ múra sí i. A ní àwọn àsìkò kan tó jẹ́ pé àwọn obìnrin kan wà tí wọn ò fẹ́ wa ṣùgbọ́n tán fi gbogbo ara ràn wá lọ́wọ́ láti pé kí iṣẹ́ yẹn lè gòkè. Mo rántí ọmọbìnrin kan tó jẹ́ pé ọ̀rẹ́ lásán ni but a fẹ́ ṣe iṣẹ́ kan a fẹ́ ṣe àtúndá ẹ̀ṣẹ̀ kan tán láti yin ìbọn kan mọ́ tágẹ́ẹ̀tì kan ẹnìkan wá rẹ́rìn lẹ́gbẹ̀ẹ́ wa ọwọ́ tí mo gbé báyìí tí mo gbá ẹni yẹn
ọwọ́ mi mẹ́rẹ̀ẹ̀rin báyìí ó wà lórí ọyàn ẹ̀ tó ré síbẹ̀ ni ẹni ẹ ti sunkún ká tó ṣiṣẹ́ yẹn tán a ṣiṣẹ́ tán náà ní ọ̀gá ẹ ti dáràn o kí ló dé ẹ wá lọ wo ọyàn Bùsáyọ̀ pé ọwọ́ yín mẹ́rẹ̀ẹ̀rin wà lórí ọyàn wọn lòun dẹ̀kọ́ ló rẹ́rìn o ọ̀tọ̀ lẹ́ni tó rẹ́rìn ọ̀tọ̀ lẹ́ni tẹ́ni náwó àti ẹni tó rẹ́rìn ti rí i pé òun ti ṣe kíní kan ó ti sá sẹ́yìn Bùsáyọ̀ ló wà lórí ìdúró òun ni ọwọ́ bá so fún àpẹẹrẹ pé wọ́n jẹ́ àwọn tán ti fara wọn jìn fúnṣẹ́ yẹn kò torí ẹ̀ bínú àṣẹ òṣìṣẹ́ yẹn tán ni bàtà àṣìṣẹ́ tán ni mo ṣe wàá pé mo wá ń bẹ̀ mo bẹ̀ òun náà dẹ̀ sọ fáwọn èèyàn mọ̀ pé ó ní òun mọ̀ pé ọ̀gá ò mọ̀ pé òun kọ́ lòun rẹ́rìn wọn ò mọ̀ ọmọ ṣe sí òun but láyé ìsìn èèyàn ṣe irú ẹ̀ iṣẹ́ ò lọ́mọ náà. kí social media má gbà yàn lẹ́nu ìgbà yẹn ló máa gbọ́ pé bàbá yẹn ó ti ń wá bó ṣe fẹ́ gbá mi tipẹ́ ó ti ń wò mí ojú ẹ̀ wà lára mi ó wá padà gbá mi. ẹni tó jìyà nǹkan lè máa sọ̀rọ̀ àwọn tí ó àwọn agbọ̀rọ̀dọ̀ tó bàbá wa dáadáa Pa Túbọ̀sún Dúsìn lágbà lálejò lórí ètò lẹ́ni a sì ti fọ̀rọ̀ jómi tó rọrọ̀ náà dádì ẹ jẹ́ kí n kọ́kọ́ kí yín wípé ẹ kú ara fẹ́ra kù torí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ nínú àwọn ìtàn yín pé ó pẹ́ kẹ́ tó ṣe ìgbéyàwó ẹ tún wá ṣe ìgbéyàwó yẹn tán Ọlọ́run tún wá ní kí mọ́mì máa bọ̀ lọ́dọ̀ àwọn pé àsìkò àti ṣíwọ́ ọṣẹ́ ó ti tó báwo lẹ ṣe ń kóòpù. tó ẹ̀kọ́ tá a ti kọ́ náà bó jẹ́ pé àwa náà là á wàásù ẹ̀ fáwọn èèyàn lára ń ta ti fi ń wàásù fáwọn èèyàn òun náà là á mú ta fi wàásù fúnra wa pé Ọlọ́run fi fún wa Ọlọ́run sì gbà náà ògo ni forúkọ Olúwa hallelujah òun náà la fi ń ṣùgbọ́n tá a bá ní parọ́ lílọ rẹ̀ kò lè tètè tán lára torí bọ̀dún tí kò kàn dunnú sí ni pé ìyàwó mi ó parí àdéhùn ìgbéyàwó àdéhùn tó ṣe fún ìgbéyàwó pé mo fẹ́ lágbájá títí tí ikú fi máa pín wá níyà ó mú àdéhùn yẹn ṣe for 48 years ó dúró 48 years àmọ́ kò ṣe pé ẹ̀ kí ń já láàrin 48 years yẹn báwo lẹ ṣe ń parí ẹ̀. bẹ́ẹ̀ ni ṣẹ́rí a lè má jà but ìyàwó mi jẹ́ ẹnìkan tó jẹ́ pé ìjà rẹ̀ kì í kọjá wákàtí 4-5. lóòótọ́. bẹ́ẹ̀ ni ṣé ó ní bàbá tó dáa bàbá rẹ̀ kọ́ ní ẹ̀kọ́ tó dáa ó yàtọ̀ lóbìnrin. mo fi gbogbo ẹnu sọ pé ìyàwó mi yàtọ̀ nínú gbogbo obìnrin I'm sorry to say ní ojú ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin mo fẹ́ sọ pé tá a bá kó obìnrin bóyá 2000 jọ ó lè ṣeé ṣe kárí méjì tí ọjọ́ ìyàwó mi. lóòótọ́. out of 2000. tí ìyàwó mi bá dé ẹni tó lówó láyé ni philanthropist kan la bá pè. tó ń ṣe fónílé tó ń ṣe fàlejò. she lived for people. ní ká tọ́jú ènìyàn. Ọlọ́run fún lẹ́bùn yẹn. so but nígbà tó wá lọ yìí mo kàn wo àwòrán bó ṣe ṣe sẹ́yìn àwòrán yẹn ni mò ń wò. ó ń lọ bí oṣù 5 ní ìsìn tíyàwó mi ó déédéé pè mí ó ń forí ẹ̀kan tèmi báyìí ó ní ìwọ ọkùnrin ó ní mo mọ̀ ẹ́ ní a perfect man ó ní for 48 years òun ti fẹ́ mi ó ní òṣìwọ́ lù mí báyìí níjọ́ kan rí pẹ̀lú gbogbo àpáta tóun máa ń hù mo ní kí ni mo fẹ́ lù ẹ́ fún èyí tí wọ́n ń pè ní pátá tó hù yẹn ìpátá tèmi ju tiẹ̀ lọ. ìyàwó mi ò lè bínú kọjá ìbínú ẹ̀ ò lè pé 4 hours. then ó tún ní kinní kan tí èmi pẹ̀lú rẹ̀ tí a fi ráyè jà tí n bá bínú ní ìsìn ìyàwó mi mọ̀ pé mo bínú tí n bá lọ síbi kan nígbà bá máa padà dé ní ìsìn àwọn nǹkan tó fi ń parí ìbínú ti wà lórí tébù. ìyàwó mi mọ̀ pé mo fẹ́ràn èkuru. lóòótọ́. so a ti ṣe èkuru yẹn tí n bá ti ń ṣí géètì fún mi tí n bá ti ń wọlé báyìí màá máa gbóòórùn ata dídí àti èkuru. ata dídí èkuru ọ̀dọ̀ mọ̀ pé ìyá ti ṣe èkuru tí n bá ti wọlé tó gba akíní lọ́wọ́ mi tó gba àti bá mi bọ́ ṣẹ́ẹ̀tì àṣe kankan. wọn kì í bínú wọn kì í ṣe àwa lè sọ wípé ẹ hùwà tó bí wọn nínú rí
àbí wọn ò rí nǹkan tó máa fa ìbínú látọwọ́ yín lọ fi kí n bínú lẹ́ṣẹ̀ lè sọ pé irú wọn ò wọ́pọ̀. n tó lè mú ìyàwó mi bínú mo ṣe n tó lè mú ìyàwó mi bínú tó pọ̀ gan àti nǹkan míì tí mi ò ṣe tán tí ẹ̀ dá sí mi lọ́rùn. Fún àpẹẹrẹ à ń rìkọ́dù fíìmù kan lọ́dún kan ní Òṣogbo nígbà tí mo ń rìkọ́dù fíìmù Ejò ń gbòòrò. Ọmọbìnrin kan náà àwọn tó ń bá a ṣiṣẹ́ ó kọ lẹ́tà kan sí mi, ó wá mú lẹ́tà yẹn fún ìyàwó mi yẹn pé kó fún mi, ó fi lẹ́tà yẹn rán ìyàwó mi sí mi. Ìyàwó mi wá ka lẹ́tà yẹn, nígbà tó kà á ó ní sọ ẹni ẹgbà ìranù tẹ́yìn ṣe ní location rí o nǹkan kí ló wà nù lẹ́tà. Ọmọbìnrin yẹn kọ sínú lẹ́tà yẹn pé nígbà tí èmi ti rí Tóyìn aṣẹ́wó tó ń lé Mẹ́kà ni àwọn ò ti rójú mi ńlẹ̀ mọ́ pé kí n ṣá lọ wá bí mo ṣe máa ṣe oyún inú o nǹkan o. Ìyàwó mi ní ṣé tán ohun tẹ́yìn ṣe ní location mo wá pè mo ní wá ìyá mo ní má wọ̀rì ẹ̀bẹ̀ kan ni mo máa bẹ̀ ẹ́ sórí ọmọ ẹ̀ tó bá bí tán wà bá mi tọ́jú ẹ̀. Ó lóun bá tọ́jú ọmọ òṣì o òun wà tọ́jú ẹ̀. Tó bá tọ́jú ẹ̀ ohun tí ọmọ yẹn máa jẹ́ lọ́jọ́ iwájú ìwọ ló máa pay fún jù. Ó lóun ọmọ àlè òun ò ṣe nǹkan. Mo ní òkè mo ní ẹ fi tiẹ̀ sílẹ̀. Mo wá sọ fún lady ẹ̀ mo ní wá lady mo ní èèyàn mélòó ló ti ṣẹ̀wọ̀n nù ràn yín rí. Ó lẹ́nìkan kò ṣẹ̀wọ̀n nù lé táwọn rí o èmi ní kí n lọ wẹ́ kò sí èrègbè. Mo ní torí oyún inú ẹ̀ yẹn tó bá ṣẹ́ ìwọ ni will be the first person tó ṣẹ̀wọ̀n nù lé yín. Mo ní torí inú mi dùn mo ní mo lẹ́lẹ́rìí mo ní gbogbo àwọn tó wà ní location yìí àwọn lẹ́lẹ́rìí mi mo ní yẹn ní ṣé wàá rí lẹ́tà yìí police stations 5 ni máa fún ní copy máa ṣe photocopy máa fún wọn tó yún inú ẹ̀ bá ṣẹ́ ọ ṣẹ̀wọ̀n. Ló bá tú aṣọ ló ní Sàámú wá wo ohun tó dálẹ̀ o èmi ò lóyún ẹ wò ó ló bá tú aṣọ ẹ èmi ò lóyún o Sàámú wá wo ohun tó dálẹ̀ o Ọlọ́run ṣe handwriting mi kọ́ Sàámú ìwọ ló kọ́. Kò bá kọ̀ kò bá yín bẹ́ẹ̀. Ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ wá bọ̀ ẹ́ pé. Ẹ ti ẹ̀ súnmọ́. So ṣe rí ìyàwó mi kì í bínú lọ títí tó bá ti sọ̀rọ̀ ó ní ṣé ìranù tẹ́yìn ṣe ń location náà rí ṣé tán. Àmọ́ ẹ jẹ́ kí n béèrè nǹkan tọ́mọbìnrin yẹn ṣe ní ọdún yẹn lọ ṣé a lè sọ wípé torí pé ọmọbìnrin yẹn nífẹ̀ẹ́ yín lóòótọ́ ó dẹ̀ ń wojú yín ó wá wò pé bóyá àbí wọ́n kọ̀ sí yín ni. A máa nírú ẹ̀ lóríṣiríṣi. Ní tí ò ṣẹlẹ̀. Àwọn ẹlòmíì káṣò tó kú a lọ ṣe kómọ kan nílé àìṣò ló ń kómọ. Kémi tó débẹ̀ ẹnìkan ti sọ fún wọn pé nǹkan jọ òun nílé dúró pẹ́ torí páàdì ò gbọ́dọ̀ bá òun bí torí òun ò sọ fún páàdì pé òun máa sígbà síbi ìkómọ yìí. Àìṣò wa ń wò pé who is this lady ṣé màá lọ́rẹ̀ẹ́ kan káìṣò mọ́mọ́ lójú gbogbo àwọn obìnrin tó wà ń bẹ̀ òun fi páàdì òun ti mẹ́dàn nìyẹn kan lè mọ̀ pé òun ní girlfriend páàdì. Tí wọn ò dẹ̀ súnmọ́ra wọn tí wọ́n ń ṣe boyfriend girlfriend. Mi ò mọ̀ rí mi ò rí rí. So bí mo ti wá wọlé mo kí gbogbo wọn nù lé mo wá ní mo fẹ́ lọ kí àwọn obìnrin tó ń dáná tó ní kitchen láìṣò ní páàdì ẹ mọ́ lọ ìyàwó yín ti sọ bẹ́ẹ̀ ẹ̀yin náà dẹ́ àṣẹ nítorí pé ẹ fẹ́ kó wá síbi ìkómọ ọkọ. Mo wá ń try láti wojú gbogbo àwọn obìnrin tó wà ní jókòó kí wọ́n èwo nínú wọn ló ṣe mo ní ta ni àìṣò ní páàdì má pretend o so ẹ lè ní kí lágbájá má wá síbi ìkómọ mi bó ti dá orúkọ yẹn mo wo gbogbo àwọn tó jókòó mo mọ orúkọ gbogbo àwọn yẹn mi ò mọ orúkọ ilé mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn àwọn àwòrán mo ṣe àwọn onímọ̀wòrán mo ní mọ̀ bá rẹ̀ àìṣe ní kí páàdì náà onípáàdì àṣẹ lè ṣerú nǹkan báyìí so kò wù yín pé mo fi wá mọ̀ pé òun lẹni tán ń wí mi ò rí rí. Láwọn ọ̀rọ̀ tó lè dá lérú. Mo ní ẹ jẹ́ kí n lọ kí àwọn obìnrin ní kitchen mo bá lọ mo lọ kí àwọn obìnrin kitchen kí n tó dé ó ti sá lọ. A ní irú ẹ̀ many times tán máa ṣe ṣùgbọ́n ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ ṣọ̀rẹ́ kí lè tí wọ́n ń pè wá náà. Ọ̀rẹ́ superstar. Wọ́n á ṣe bẹ́ẹ̀ àwọn ẹlòmíì dẹ̀ máa ń fi hàn ẹ wo ìyàwó bàbá Sàlá tó ń tẹ̀lé mi káàkiri àwọn kan ti lọ bá wọn pé màmá ẹ jẹ́ ká tẹ bọ́tìnì ara bàbá àwọn young ladies wọn lọ bá wọn
ìyá yẹn wọ́n fẹ́ tẹ bọ́tìnì yín. wọ́n ní káwọn jẹ́ káwọn tẹ bọ́tìnì bàbá. ẹ mọ̀ jẹ́ kí bàbá yìí pẹ́ láyé fún wa ẹ tún tẹ bọ́tìnì ní wọn báyìí. màmá ní ẹ jẹ́ káwọn délé àwọn á lọ sọ fún ìyáálé àwọn táwọn bá sọ fún ìyáálé àwọn wọ́n fi lè pé ìyá yìí wọ́n rò pé ìyàwó mi ni. pé mọ́mí ẹ̀ máa wọ̀rẹ̀ yìí náà ti jẹ́ díẹ̀ ẹ fáwa náà láyé káwa náà jẹ díẹ̀ náà. òun náà wá ní tó ń bá délé wọn á sọ fún ìyáálé àwọn tí ìyáálé wọn bá wí màá sọ fún yín. tọ́ lára nǹkan tí púpọ̀ ní wàá mọ̀ yín sí dáadáa ni ẹ̀bùn tí Ọlọ́run fún yín gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ eléré àgbéléwò tẹ́ ti wà lẹ́nu iṣẹ́ yìí mo mọ̀ wípé a ti lé ní 50 years dáadáa a ti lé gẹ́gẹ́ bẹ́ ṣe máa ń tètè ń sun ẹkún ó máa ń yàwó èèyàn kan lẹ́nu pé tó bá ti sọ pé túbọ̀ sun ọdún sí ọdún ṣé bàbá ẹlẹ́kún yẹn ṣé ó ní nǹkan kan tí ò lè pa bàbá yẹn lẹ́kún ṣá ṣé a máa sọ wípé ẹ̀bùn ni bẹ́ẹ̀ mi ṣe rò àbí ó ní nǹkan kan tẹ́ máa ń rò tẹ́ máa ń sáré gbé sọ́kàn tí kárátà yẹn máa fi ń wọ̀ yín cause mi ì lè sọ wípé èèyàn kan máa rí yín kẹ́ sunkún nínú fíìmù tí ò ní bá yín sunkún yẹn ṣá báwo lẹ ṣe ń ṣe. ṣe rí tí èèyàn bá fẹ́ kọ́ṣẹ́ tó bá kọ́ṣẹ́ dojú àmì ẹ̀mí iṣẹ́ yẹn á gbélu ẹ̀ wọ̀ ẹ̀mí iṣẹ́ kan sọ pé kí èèyàn wá jọba ní ìsìn gẹ́gẹ́ bí ẹ ṣe mọṣẹ́ wa ní ìsìn nínú iṣẹ́ ilé mo lè jọba nínú iṣẹ́ mi ní ìsìn o lè jẹ́ ọlọ́pàá ní mi ànájà iṣẹ́ mi tó máa gbé fún mi ó lè jẹ́ gateman. ẹ tún lè ṣe pásítọ̀. kí ni ìwà gateman kí ni ìwà ọba kí ni ìwà ọlọ́pàá àbádẹ́ sọ pé pásítọ̀ ni kí ni ìwà pásítọ̀ then pásítọ̀ tún kó oríṣiríṣi pásítọ̀ tó jẹ́ original àtàwọn fake kí ni ìwà wọn so káwá délé ibì kan kan sọ pé ẹnìkan kú nínú ilé ibì kan aṣáàmù rẹ́rìn bẹ́ẹ̀ so ìwà yẹn tí n tó jọmọ́ ibẹ̀ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀mí iṣẹ́ yẹn gbọ́dọ̀ gbé wọlé ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kò ní lọ kábọ̀ a lọ ṣe lecture kan ní iléèwé Oòduà University nílé Ifẹ̀ nígbà tá a ṣe gbogbo program tó nǹkan kan tá a fẹ́ máa lọ lẹ́nìkan sáré lọ bá ọ̀gá wọn pé ẹskísà ó ní question nǹkan tó ń fẹ́ béèrè ẹ bá wọn bí bàbá léèrè ó sọ fún ẹ wọn ní kó lọ béèrè fúnra rẹ̀ lọ́mọ ẹ bá lè ṣe ẹjọ́ sà ẹ máa ń sunkún ní gbogbo wa ẹskísà ṣé ẹ lè sunkún nísìnyí ẹkún yẹn dẹ̀ wà lẹ́sẹ̀kẹsẹ̀ ẹkún yẹn wà lẹ́sẹ̀kẹsẹ̀ wow 250 làwọn students yẹn dẹ̀ san lẹ́sẹ̀kẹsẹ̀. lọ fún yín. wọ́n ní pé ọ̀sẹ̀ fún bàbá. so ìyẹn ni pé bẹ́ẹ̀ mi àti yín ṣe ń sọ̀rọ̀ báyìí sìn tọrọ ẹkún bá dé ẹ lè sunkún actually. ó ga ọ torí àwọn èèyàn kan wà tó ń ṣe máa wá bóyá rọ́ọ̀bù sí lójú wọ́n á fún wọn light drop wọ́n á ṣe gbogbo ẹ̀ wọ́n á lọ́rọ̀ ẹkún ò ṣẹlẹ̀ ojú wọn ti dá. ní téèyàn bá kọ́ ọ̀tọ̀ iṣẹ́ téèyàn kọ́ mẹkáníìkì tí mẹkáníìkì bá ń ṣiṣẹ́ tiẹ̀ bí iná náà ni irú àwa yìí náà bá ṣe wà yìí. ó ti ń bọ̀ mo ti ń ro mi yẹn má jẹ́ kí n jẹ́ kó mi yẹn sọ̀kalẹ̀ rárá ẹ jẹ́ àpadà díẹ̀ tó bá jẹ́ pé ẹ ṣiṣẹ́ yìí rárá iṣẹ́ wo ni ò bá wù yín láti ṣe àti pé ṣó nígbà kan tẹ́ wò wípé ìṣẹ̀lẹ̀ pé mi yẹn wá lóòótọ́. tí mi ò bá ṣiṣẹ́ yìí àgbẹ̀ ni n bá jẹ́. àgbẹ̀ lè bá jẹ́. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àgbẹ̀ yẹn ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí. àgbẹ̀ ni mí lọ́wọ́lọ́wọ́ báyìí. náà bí mo ti ń ṣiṣẹ́ yẹn náà lọ mo ń ṣiṣẹ́ àgbẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà máa ń ní problem tó jẹ́ pé iṣẹ́ àgbẹ̀ mi á ní problem pé mo fi iṣẹ́ yẹn lẹ̀ a lọ sórí location a lọ rìkọ́dù a lọ ya fíìmù kan. mo rántí ọdún kan tó yẹ pé a lọ ya fíìmù kan pẹ̀lú alàgbà Lékan Ládélé of Channel 10 kí n tó dé adìyẹ bẹ̀rẹ̀ sí kú ọpẹ́lọpẹ́ ìyá ìyàwó mi àwọn náà save situation náà sáré wọ́n lọ gba àwọn èèyàn wọ́n ń padìyẹ wọ́n ń bọ̀ wọ́n ń dín wọ́n kó lọ sí stadium wọn lọ ń sáré lọ ta ńlá àfi jẹ gbèsè lọ́dún yẹn adìyẹ bíi 500 tọ́yányán ká tó dé nígbà tó máa dé tó kù nù pọ́tì bóyá náà pé 200. lóòótọ́ téèyàn bá rántí àwọn ìṣẹ̀lẹ̀ iná ó tó kẹ́kùn máa gbọ̀nyàn kéèyàn máa sunkún. ìyá yẹn owó tó ń padè mí ni ò jẹ́ kí n
sá nídìí poultry. Torí ó dà pé iṣẹ́ àgbẹ̀ náà iṣẹ́ owú ni ẹ ní láti wà ń bẹ̀ Bẹ́ẹ̀. iṣẹ́ eré àgbéléwò náà iṣẹ́ owú ni. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ wà ń bẹ̀ so but iṣẹ́ àgbẹ̀ jẹ mi lọ́wọ́ gan-an tí n bá lọ sí location nígbà tí mo wá marry tán ìyàwó mi òun ti continue Àwọn wá iṣẹ́ àgbẹ̀, wọ́n ń tọ́jú ẹ̀ so bí mo ṣe wá wà nísìn iṣẹ́ àgbẹ̀ náà là ń ṣe. full time báyìí àmọ́ ìṣẹ́ lọ́wọ́ oko tíátà ẹ̀ wọ́n ṣe ní pé location yẹn náà ti ń pè mí ìtàn pè ní location náà ní oko farm náà ti pè mí wáyé Ọ̀ṣun state ni mo ti wáyé Ọ̀ṣun state ní farm wá wà. Ọ̀ṣun state ilẹ̀ tẹ̀dó sí báyìí Bẹ́ẹ̀ni. tó gẹ́gẹ́ bí ìbéèrè tí mo fi ṣe kejì ẹ̀ pé tó bá dá pé láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí pé ṣó ní nǹkan kan tó fẹ́ fà yín sẹ́yìn tẹ́ fi fẹ́ sọ pé mi ì ṣiṣẹ́ yìí mọ́ o ṣó láwọn ìpèníjà tó le tẹ́ wò pé tó bá pè mí àtàrò àtọ̀dọ̀ finú mi ẹ̀jẹ̀ àfi tíátà lẹ́ mo yọ̀ǹda o. ṣe rí ó pọ̀ rẹpẹtẹ ṣé tàgọ́ ọlọ́pàá láàsọ ni àbí tí inú níbí ni èèyàn sí èèyàn a lè kà tán ó kàn dé sí èrè àgbàlagbà máa wọ́n ní kí èèyàn gbé mi. ojú àgbà tó jìn bẹ́ẹ̀ ni nítorí náà ni. ká gbé mi ni but a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé irú wa yìí àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ sọ jáde síta mọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ but then the show must go on. the show must go on lọ́ fi kọ́ wa. gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ sí wa a ti rìnrìn àjò tó yẹ pé lẹ́nu Lọ́kọ́jà síbàdàn òkú 2 la sin lójú ọ̀nà nínú àwọn ọmọ àwọn tá a jọ ń ṣeré. tẹkùnrin Yes. èèyàn 2. èèyàn 2 la sin ká tó dé Ìbàdàn àbí tí àárín ìgboro tó yẹ pé à ń ṣiṣẹ́ lọ́wọ́ níbi tá a ti ń ṣeré ọmọ kú ọmọ kékeré àdẹ̀rà páàkì ẹ̀ sí gẹ̀gàn lẹ́yìn stage àdẹ̀ ṣeré lọ nígbà tá a ṣeré tán nà tó lè jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan báyìí ṣe wá ẹjọ́ bó la lè rí ilẹ̀ tá a máa sin sí kó tó jẹ́ àwọn aráàlú ló ṣẹlẹ̀ sí wa. àwọn ilé pọ̀ o. àwọn ire míì tí irú ẹ̀ náà tó ṣe ókè ọ̀gá mi tí mò ń sọ láyé ni à ń jó opening glee lọ́wọ́ ìyàwó ẹ̀ tó ń fún auto sax oyún inú ẹ̀ àmọ́ kó ti tó bí nígbà tó yí bẹ́ẹ̀ sí kọ ẹ̀gbẹ́ náà ra fi ẹ̀gbẹ́ tì wọ sẹ́yìn stage ó lọ bímọ ó bímọ tán wọ́n ní kó ṣáà manage wọ́n páàkì ẹ̀ wọ́n gbọ́n rápẹ̀ ọ̀fù tán wọ́n ní kó manage kó dìde dúró ó tún gbé auto sax ó tún bọ́ síwájú mi nígbà tá a rí pé kò lè méèkẹ́ mọ́ a tún páàkì sẹ́yìn nígbà tá a ṣeré tán náà tó announce gbogbo ẹ̀ pé tó a kú oríire o àbímọ o. lórí stage ń bẹ yẹn náà. lórí stage owó tí ọmọ yẹn gbà ló fi parí yunifásitì kẹ́ẹ̀kọ́ sí. lóòótọ́. Onítìrí was the first person tó fún ní owó scholarship ọmọ tán tá a bí lọ́jọ́ yẹn owó tá a gbà lórí ọmọ yẹn ó ju gbogbo gate fee tá a collect. wow. You know. So oríṣiríṣi nǹkan ló ń dé bá wa bẹ́ẹ̀ àbí ọjọ́ tí àwọn èèyàn wa tí ìjà dé tó decide wọ́n fẹ́ para wọn Ọlọ́run ló yọ wá pé bàbá ọdẹ tó ń ṣọ́ họ́ọ̀lù yẹn ó ti yọ káàpù ẹnu ọ̀bọ̀n ó fẹnu yọ káàpù ẹnu ọ̀bọ̀n ó jáde sí títí lọ ra àkàrà àwọn èèyàn wa yọ̀bọ̀n síra wọn. lẹ́yìn ara yín bẹ̀. pẹ̀ tí ṣe tó yẹ ti tẹ ìmọ̀ báyìí tí wáyé pé káàpù yẹn wà ń bẹ̀ á tù fún ẹ̀ jáde ni. àbíjọ́ tá à ń lọ sí tọ̀ tí ẹnìkan rí ọ̀bọ lórí igi torí tí mọ́tò bá bàjẹ́ tàbí pé nǹkan wá ṣẹlẹ̀ àádó lẹ́gbẹ̀ẹ́ títì àdáná àṣẹ oúnjẹ wa àṣẹ nìkan bí tí wọ́n ṣe ń ṣe oúnjẹ lọ́wọ́ lórí àwọn ọ̀bọ lórí igi ó dẹ̀ sáré bọ́ síbi mọ́tò lẹ́sìn pé kò ń sáré gbé ìbọn kò ń sáré lọ́wọ́ bó ti fa ìbọn báyìí handbrake mọ́tò ó fa trigger ìbọn ni ìbọn dáhùn ó tú fún ẹ̀ jáde bẹ́ẹ̀. ìfún ẹni yẹn gangan. ọ̀tá láti dì sínú ìmọ̀ àti gbé padà wálé. ojú ti rí o ojú ti rí o tó kẹsẹ̀ gan máa gbọ̀n.
àmọ́ nǹkan tí yóò jẹ́ kẹ́ padà náà ni pé ìfẹ́ iṣẹ́ yẹn. The show must go on. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin wa lórí ètò ìmọ̀ mo lérò wípé dádì fà wá lọ sẹ́yìn lẹ́yìn púpọ̀ ní wa la kí n gbọ́ àwọn ìtàn yìí torí àti ń bẹ àwọn bàbá wa ẹ máa jáde wá ẹ máa sọ àwọn ìtàn nǹkan tẹ́yìn náà ti là kọjá káwa gan lè mọ̀ pé lóòótọ́ ilé ayé ojú ìgbà lọ gẹ́gẹ́ bí bàbá wa gẹ́gẹ́ bí onímọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ẹ ti ṣe díẹ̀ náà láyé tí Ọlọ́run dẹ̀ sùn máa lọ́rọ̀ ẹ̀mí yín jù báyìí lọ mo mọ̀ wípé ẹ ti bá àwọn ọba lò lóríṣiríṣi ọba 10 wọ́n ní ìgbà 10 àmọ́ àwọn èèyàn náà ọba 20 ọba 30 ṣé ẹ lè dárúkọ fún wa mi ní gba 10 lọ́wọ́ yín máa gba 15 15 ṣé ẹ lè dárúkọ ọba 15 pẹ̀lú àkọlé adé wọn fún wa. ìyá lè díẹ̀. a tún lè dádì. ẹ ṣeun nítorí máa lè ní pé tó bá jẹ́ àwọn ọba tí a bá láyé lè sọ̀rọ̀ nípa wọn tí iṣẹ́ ọba ti sìn àṣà ẹnìkan a ní ìgbà láṣọ ìgbà lẹ̀wù orúkọ tá a pọ̀ bá kan nígbà kan ṣóun náà ń jẹ́ nísìn. àkọlé adé wọn ni mo fẹ́ lò ní tí wọ́n pè tọ́lẹ́ ti dárúkọ Fìdítì àmọ̀pọ̀ bá wà ní Fìdítì oní bí wọ́n ṣe ń pè wọ́n àmọ̀pọ̀ bá wà ní Ifẹ̀ àmọ̀ pé Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ló ń pè wọ́n àkọlé adé wọn ni mo fẹ́ lò. yóò dé díẹ̀ o. lẹ́yìn cross country. Ọ̀kẹ́rẹ́ Ṣakí. Ọ̀kẹ́rẹ́ ti Ṣakí òṣèní. Aláàfin Ọ̀yọ́. Aláàfin Ọ̀yọ́ ṣe 2. Òṣèmọ̀wé l'Oǹdó. Òṣèmọ̀wé òṣè 3. Ajagungbadé. Ajagungbadé ti bo nìyẹn. Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ òṣè 4. Bàbá wa 34/15. Ọba Àjẹ̀bú ni mo fẹ́. Aṣáwùjalè. Àwùjalè Ìjẹ̀bú. Ìlú Ìjẹ̀bú mo fún yín nìyẹn òṣè 5. Ọlọ́tà àti Ọ̀tà. Ọlọ́tà ṣe 6. Olówú ń bẹ. Olówú tìlú Òwu ṣe 7. Àgùrà ń bẹ ń bẹ. Àgùrà ti gbàgùrà ṣe 8. Àmọ́ sápá àyàn lórí. 8/15 dádì gbèǹdéke àpọ̀lẹ́wà o. Àmọ́ wọn à ní rántí orúkọ wọn náà. Ọba wà l'Ákúrẹ́ ọba wà ní Rẹ́mọ. Déjì l'Ákúrẹ́. Déjì l'Ákúrẹ́ òṣè 9. Kíní Mòró ti ìlú Mòró lọ́hùn ní kíní Olúmòró. Olúmòró ẹ̀jẹ̀ fún yín òṣè 10. Rẹ́mọ Ìwó Ìjẹ̀ṣà Iléṣà. bẹ́ẹ̀ ni Ọ̀fà. táìtù wọn láì rántí orúkọ tí wọ́n ń jẹ́. Ọlọ́fà wà ní Ọ̀fà. Ọlọ́fà. Òṣogbo ńkọ́. Bàbá wa Òṣogbo. Àtaọ̀jà. Àtaọ̀jà ti Òṣogbo. ṣé orúkọ wọn sápáyàn lórí ààrẹ. nítorí ẹ̀mí ṣe béèrè orúkọ súnà wọn mo mọ̀ pé púpọ̀ ni wọ́n lè má mọ̀ àwọn orúkọ adé wọn. ẹ wúrú màmá tó jókòó yìí ń rántí orúkọ ọba wa ní Iléṣà yẹn mọ́ náà. Ọwá Ọbòkun ní Iléṣà. then èyí tó kọ́kọ́ jẹ́ kí eléyìí tó dé ní ibẹ̀ náà bá a ti súnmọ́ra tó ìrántí orúkọ wọn bẹ́ẹ̀. Àkárìgbò wà Rẹ́mọ. Àkárìgbò Rẹ́mọ. èmi gan ti help yín Olúbàdàn bẹ ń bàdàn. mi ti rántí ipa táwọn Olúbàdàn bá gbọ́ wá. Aláàfin bẹ lọ́yọ̀ọ́. mo ti dárúkọ Aláàfin Ọwọ́ Iléṣà Òṣèmọ̀wé mo ti dárúkọ Òṣèmọ̀wé. díẹ̀ tó nǹkan nìkan. lórí ètò lẹ́ni bàbá wa dáadáa Pa Túbọ̀sún Ọdúnsì làgbà lálejò a sì ti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lóríṣiríṣi lórí àwọn ìpèníjà lórí àwọn tójú ti rí lórí àwọn nǹkan tó dùn mọ́ wọn nínú náà lẹ́nu iṣẹ́ yìí àmọ́ bàbá lákòótán ká má gbà yín lákòókò tó ti lọ jù kí ni ọ̀rọ̀ ìyànjú gẹ́gẹ́ bí àgbàlagbà ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìmọ̀ràn fún àwọn màjèsín tó ń bọ̀ nísìn tí wọ́n dẹ̀ fẹ́ kí iṣẹ́ eré àgbéléwò yìí kó pẹ́ kó dọjú alẹ́ lọ́wọ́ wọn torí tá bá wo bí àpẹẹrẹ ń sìn a rí pé àwọn kan wà tó ń ṣiṣẹ́ tèmi àti yín lè sọ pé iṣẹ́ yìí ò lè pẹ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ìwọ́gan ò lè pẹ́ lọ́wọ́ iṣẹ́ yìí àmọ́ kí ni àwọn nǹkan tó yẹ kí wọ́n máa rò àwọn ìgbésẹ̀ tó yẹ kán máa gbé àwọn nǹkan tó yẹ kán máa ṣe tí wọ́n bá fẹ́ ní orúkọ ànídọ́jú alẹ́ bírú tiyín yìí.
ẹ̀bẹ̀ tí mo tiẹ̀ kọ́kọ́ ń bẹ gbogbo wọn ni pé gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ gbé jáde ẹ jẹ́ kó jẹ́ ojúlówó. Fún àpẹẹrẹ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé iṣẹ́ oníṣẹ́ kan ní òjì tí ó gbé kalẹ̀ tí ó máa polongo ẹ̀. Try to be original. Ní àsìkò tá a wà yìí ojú ọ̀run tẹ̀yẹ fò láì fapágúnra wọn. Ìtàn ń bẹ wọ̀dílé yín lọ ìtàn tìdílé tiwa yìí a lè sọ tán tó tún lè mú kí ayé dùn fún àwọn ẹlòmíì. Ká lọ tọ́ bọ̀ tán ìdílé tèmi nìkan báyìí nísìn a lè lò fọ́dún 5 tá a lè lò tán bẹ́ẹ̀ ni. Ẹ má jẹ́ ká dédé lọ kìtàn ìlú onílùú mọ́lẹ̀ ká máa ṣe ní tó ṣẹlẹ̀ nílùú bòmíì tó yẹ pé wọ́n á kàn wojú ara wọn báyìí. Mo rántí gbà mo wà ní Japan téèyàn bá kó sẹ́nu tírèènì báyìí nísìn tí tírèènì bá pa torí lọ́dọ̀ tí wọ́n yẹn àwọn kan máa ń commit suicide ṣeré ni. Tí wàá dẹ̀ tún bọ́ sẹ́nu tírèènì tí tírèènì bá pa báyìí àwọn ìbò wọn á kàn wojú ara wọn báyìí ní ọ̀tán. Bó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa Nàìjíríà bí i olúwa o ìbò sí o ayé ni o. Wọ́n á kàn wúra wọn lójú báyìí. Ẹ má gbé yẹn wá sọ́dọ̀ tàwa ń bí tí wá ń bí tó jẹ́ ìjìnlẹ̀ wa ń bẹ ẹgbẹ́ jáde. Àwọn ìtàn ń bẹ nínú ilé tó yẹ pé tẹ́ bá kojú bọ́nú ìdílé mi báyìí ń tẹ́ máa kó jáde ń bẹ tó máa jẹ́ kí gbogbo àyè ó sá fún àwọn nǹkan burúkú. Ṣùgbọ́n ìta rí nísìnyí mo rò pé a lè lò ṣẹ́jú 15 ká tó rí ìbọn yíyìn. Kí lẹ̀ ń kọ́ wa ṣé ká lọ múra sí ìbọn yíyìn ni ṣé ká máa para wa ni. Àwọn ìwà tí a hù jáde tí ẹ̀rù ọ bá yàn pé wọn ò gbọ́dọ̀ ní tó jọ báyìí lọ́wọ́ mi ń bẹ ń lé wa ń bẹ nú ẹbí wa. Ẹ jẹ́ ká mú ìpìlẹ̀ wa ká mú lò gan. Inú mi dùn fún àwọn eré kan tó ń kọ jáde nísìn tó jẹ́ ìjìnlẹ̀ tiwa kì í ṣe tàtọ̀rìnwá ní tó dẹ̀ ń fà yẹn rèé o. Àwọn tó bá ẹnu ọ̀nà wọ́dún iṣẹ́ tíátà ẹ rí lára wọn yàtọ̀ sáwọn tó bójú fèrèsé wọlé. Mo bẹ̀ yín ẹ lọ gba ẹnu ọ̀nà wọlé. Ẹ bá bẹnu ọ̀nà wọlé ẹ rí iṣẹ́ yẹn yóò júṣe yóò pẹ́ yóò pọ̀ yóò sì dára fún yín. Àmín. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ṣókí tẹ́ ẹ fún wa wípé káwọn ọmọ wa kán gbìyànjú láti gbójú ẹnu ọ̀nà wọlé. Tó bá gbójú ẹnu ọ̀nà wọlé ó fún wa ní ìgboyà wípé ó kójú òṣùwọ̀n ó dáńtọ́ ó dángájá ó mọ̀ wípé ẹnu ọ̀nà ló gbà wọlé. Bàbá ẹ jẹ́ kí n fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé Ọlọ́run àtúbọ̀ máa lọ́rẹ̀ ẹ̀mí yín. Ẹ ṣeun nínú àìráyè yín ó ti tójọ́ mélòó kan náà tá a ti ń pè yín tí ààyè ò fi bẹ́ẹ̀ yọ àmọ́ lẹ́ni àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo àwọn olólùfẹ́ yín náà wọ́n ń bá wa dúpẹ́ láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept tí wọ́n ṣe agbátẹrù àti onígbọ̀wọ́ ètò Oyinmomo. Wọ́n ní fún ìràwọ̀ bíi tiyín fún àgbà ọ̀jẹ̀ bíi tiyín fún bàbá bíi tiyín wọ́n lẹ́bùn yìí kéré gan. Wọ́n wá ní kí la máa ṣe sí mo la máa bẹ dáàdì ni o mo la máa fi bẹ̀ wọ́n ni pé kán jọ̀ọ́ kán gbà wá bá a ṣe rí wọ́n lẹ́bùn yìí kéré pé ká gbé fún yín pé ẹ̀mí ìmoore ráńpẹ́ ni o pé ẹ ṣeun tẹ́ ẹ dá wa lóhùn. Mo dúpẹ́ iléeṣẹ́ AK Media lágbára Ọlọ́run òkè lẹ́mọ̀ lọ. Àmín. Iléeṣẹ́ yìí ò ní jóná o. Àmín. Bẹ́ẹ̀ bá ti ń lù yọ ọmọ ọdún. Àmín. Ara yóò gba tiyín o. Àmín. Káàkiri àgbáyé òkìkí yẹn wọn kàn. Àmín. Ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ ṣeun gan lọ́pọ̀lọpọ̀ àmọ́ dáàdì bó ṣe wá jẹ́ pé mọ́mì ti ṣáájú yín lọ ṣé àní bá yín wá ó ti yé yín. Ẹ jẹ́ kí n ṣe máa rántí rẹ̀ náà tẹ bá bá mi wá kinní kan ẹ jẹ́ kí n gbàgbé rẹ̀ náà ẹ má ti jẹ́ kí n gbàgbé ẹ̀. Ok ìyẹn náà wà lẹ́gbẹ̀ẹ́ kan àwọn ọmọ pa àwọn ọmọ náà ní jìnnà sí yín àti gbogbo àwọn ọmọ náà káwọn ọmọ jọ kí wọ́n má jẹ́ káwọn ọmọ jìnnà sí yín iṣẹ́ àgbẹ̀ tẹ́ ẹ̀ ṣe náà mọ̀ pé tẹ bá máa fi wọnú oko rẹ̀ lọ́rin bọ̀ náà àti ìsìnyẹn náà mú ara jí pépé lágbára Ọlọ́run àjíǹde ara máa jẹ́ fún wa. ẹyẹ wa lórí ètò Oyinmomo níbi tí a máa fi àdàgbà ẹ̀rọ sí òun náà ládé dúró yìí mo lérò wípé fún gbogbo àwọn ìtàn tí bàbá ti fún wa lọ́lọ́kan òjọ̀kan kódà fún ọ̀pọ̀ ìgbà ni èmi gan fi yanú lẹ̀ pé nínú ayé yìí nǹkan ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí story tán sọ ìtàn tán sọ mi rí ẹni tó gbé wọn tèmi fi èdè so police station lẹ́nìí kó wa lọ́la sójà bọ̀ lọ́túnla lẹ́nu iṣẹ́ yìí náà ni nǹkan tán dẹ̀ fi kọ́ wa náà tán fi lérò àwa yìí náà lọ́wọ́ nìyẹn pé the show must go on ìtẹ̀fín gbádùn wa tẹ̀fín kan sára sí wa náà nìyẹn orúkọ tèmi ò yí padà
Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká tó fi ire àti ìdùnnú ká fi pàdé níjọ́ mìíràn ẹ jọ̀ọ́ àwa òbí ọ̀rọ̀ kan lọ nígboro wọn ní wú bímọ ṣe kí ni wú bímọ stọ̀ ẹni tó bá ti bímọ kó gbìyànjú láti tọ́ ọmọ òun fò mọ́ ọ̀yàn o ẹ̀yin lọ́lọ́ làlígà o jẹ́jẹ́ ọmọ ló wà o tẹ́yìn méjì kan tẹpaná àkírà tẹpaná aṣúkú mo máa sọ fáwọn èèyàn pé nígbà téèyàn méjì bá ṣe kùrùkẹrẹ ẹjọ́ kí lẹ ń retí ṣé tẹlifíṣàn lẹ ń retí ni àbí blender ọmọ ló máa jẹ́ kẹwàá gbìyànjú náà ìgbìyànjú tẹ́ fi ṣe dúdìdú yẹn ìgbìyànjú yẹn náà ní kẹ́ lò kẹ́ fi tọ́ àwọn ọmọ yìí nítorí àwọn ọmọ yìí ní ọ̀la wa o ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká sọ ọ̀la wa nù yóò dára fún yín yóò dára fún mi yóò dára fún orílẹ̀-èdè Nàìjíríà ó dìgbà o.